mùsùlùmí nìkan ni ó wà àlìjánnà ṣé mùsùlùmí kan lọ́n torí ẹ̀ àlìjánnà àbá Saidi àbá ń tanra wa wo tó bá jókòó síbẹ̀ òun dì sí fún ara ẹ̀ ni ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé mùsùlùmí nìkan ló ní àlìjánnà dey play sọ́n wáyé ní ara ẹni àbọ̀ wáyé ní ọlọ́run ó ti ní nàdínà yín dà láì wà l'ìsìlámù àmọ́ dúró ń bẹ pẹ̀lú rádaràdà òṣì tó ń ṣe náà babaláwo mi wúlò ju ọlọ lọ́dọ̀ ọlọ́run torí ìsìlámù tọ́lọ́run ló ń fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ àlàáfíà ìṣọ̀kan tọ́lọ́run ló ń fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ kìrìsìtẹ́nì mi wúlò ju ọlọ níwájú ọlọ́run torí pé ìṣọ̀kan tọ́lọ́run ló ń fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ dáadáa àlàáfíà tọ́lọ́run ló ń fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìwọ wá gbé ẹ̀sìn lérí kankan ọ̀nlálí gbá ọ̀nlálí àwo kò sẹ́nìkan tó jẹ́ nǹkan wájú rẹ̀ kò sẹ́nìkan tó láyè wájú rẹ̀ níwájú ọlọ́run níwájú rẹ̀ àfiwọ́ nìkan ókè ó dìgbà náà wọ́n lòdì. ogun mà ní fọlọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Takuti Jésù TV ẹ̀yin tẹ́ ń fọ́lò Takuti Jésù TV mo kí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Oòduà lápapọ̀ mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ ẹlẹ́sìn kan ẹ gbọ́ mi báyìí ọ̀rọ̀ àwọn abàlújẹ́ ọ̀bàyéjẹ́ ọ̀bàlẹ̀ Yorùbá jẹ́ ọ̀rọ̀ àwọn tí ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ó ní ọ̀rọ̀ talalábòsí tí à ń bá bọ̀ yìí kì í sọ̀rọ̀ pé ẹlẹ́sìn kan rárá ẹ gbọ́ àfáà tẹ́ wò tán yìí ẹ rí i pé díẹ̀díẹ̀ nú àwọn àfáà yìí ni wọ́n ní làákàyè wọ́n mọ̀ òótọ́ ṣùgbọ́n wọn à lè sọ wọ́n ń pẹ́ sọ àfáà ìjí ó yé wa wípé mùsùlùmí nìkan kọ́ ló ní àlìjánà àwágùn tí ẹ mọ̀ bí tẹ́ ń pè lálìjánà gan bóyá ó túmọ̀ sí ìjọba ọ̀run tiwa àbí kò túmọ̀ tọ́rọ́pọ̀lọpọ̀ tá a gbàgbọ́ nù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ó ti wá ń yé wa nísì pé ó yàtọ̀ sí ní táwa rò pé nǹkan yẹn jẹ́ Allah tá a jọ gbàgbọ́ pé ọlọ́run kan ṣoṣo la jọ ń sìn tẹ́lẹ̀ àfìgbà tí wọ́n tọ́ bọ̀ wá lẹ́nu tí wọ́n tọ́ bọ̀ wá lábíyá tí wọ́n gbòòrùn àbíyá wa àwa náà wá tìka bọ̀ wọ́n ní fùrọ̀ wọ́n rí i pé fùrọ̀ ọ̀rùn ju àbíyá lọ ìgbà yìí la tó mọ̀ wípé ọlọ́run kan náà kọ́ là ń sìn ó jẹ̀nà síra wọn gan àṣọ ọlọ́run kan náà kọ́ àṣẹ Jèhófà kì í ṣe Allah bẹ́ẹ̀ náà ni ló máa rí lórí àwọn oníṣẹ̀ṣe àwọn náà ti discover ara wọn wípé àwọn ará bíi wọ́n fẹ́ kó wa lùgbó wọ́n fẹ́ kó wa lù náà ni bàbá yìí tó kọ́ sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní ìfẹ́ tó dẹ̀ ní ọkàn ìṣọ̀kan tó dẹ̀ ń wá omi àlàáfíà kó tò ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré gbọ́ ti ẹnì kejì àáfà yìí ká wá béè lọ́wọ́ ara wa pé ta la lábòsí nínú àwọn àáfà méjèèjì yìí ẹ ti rí ètò ẹ kọ́kọ́ wò yìí ẹ ti gbọ́ bí bàbá yẹn ṣe sọ̀rọ̀ tó yànnà náà pé àbí wọ́n ń wá ẹni ọlọ́run ní ṣé nítorí pé àyà kan sọ pé lẹ́rù wípé mùsùlùmí kan ni ó ní àlìjánà tó ẹ jẹ́ agbọ́n tí àáfà kejì wí ẹ jẹ́ asáré gbọ́. ẹ má bu gbogbo àwọn àáfà tó ní mùsùlùmí nìkan kọ́ ló máa àlùjànnà o kódà kírísítẹ́nì á wà àlùjànnà ẹlẹ́bọ á wà àlùjànnà ẹ má bu wọn o àdúrà ni ẹ jẹ́ àṣẹ fún wọn. ọlọ́run gbogbo àwọn àáfà tí wọ́n sọ pé mùsùlùmí nìkan kọ́ ló máa àlùjànnà ọlọ́run bá wa pa àwọn sínú christianity tí wọn náà bá wà ní oṣù àwọn àáfà yẹn ṣàmì comment section ọlọ́run kó pa yín sínú christianity gbogbo wa àáfà tó ní mùsùlùmí nìkan kọ́ ló máa àlùjànnà ọlọ́run kó pa yín sínú àwọn ẹlẹ́bọ ẹ ṣe àmì kẹfọwọ́ ìbọjú mo wá tún ní béèrè mẹ́ta tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kẹ́ tó lọ ẹ̀yin kìrìsìtẹ́nì tí wọ́n sọ wọ́ọ̀rọ̀ yìí fún tínú yín dùn ẹ béèrè mẹ́ta yìí lọ́wọ́ wọn gbogbo àfáà tẹ́ bá ti rí tó bá ti sọ bẹ́ẹ̀ gbogbo nǹkan kọ́ níjà gbogbo nǹkan kọ́ láriwo alákọ̀ọ́kọ́ kí ló dé tá Ànábì wa Muhammad fi kọ lẹ́tà sí ọba Abyssinia kó di mùsùlùmí kí lànà bí fẹ́ fi Islam ẹ̀ ṣe kí ló dé tó fi ń pèsè Islam kí ló tó fi lè fílẹ̀ nu kìrìsìtẹ́nì kó máa ṣe ìgbà tó yẹ pé wẹ̀ẹ̀dà kódà ó tún gbà Ànábì lálejò ẹlẹ́kejì kí ló tá Ànábì wa Muhammad àtàwọn ẹlẹ́bọ tó fi jà tó fi lé Ànábì kó Mọ́kà kí ló ṣe fún wọn òkè ńgbà tá Ànábì wa kọ́ńkà Mọ́kà kí ló tó fi lè fàwọn ẹlẹ́bọ lẹ̀ kí wọ́n máa sin òṣàánú Kàábà káwọn náà dẹ̀ máa kírun Kàábà ó di méjì ẹlẹ́kẹta Abu Talib ẹ̀gbọ́n bàbá Ànábì pẹ̀lú bóyá dá tó ṣàánú Ànábì tó pa aláàánú ni kò ń ṣe mùsùlùmí bọ̀ aláàánú ni kí ló tá Ànábì fi ní kó wí la ilaha illallah nígbà tó fẹ́ kú tó bá já sí pé mùsùlùmí nìkan kọ́ ló máa wà àlùjànnà pé dáadáa èèyàn náà lè gbéyàn wà àlùjànnà. Yes, mo rí pé gbogbo wa ti rí ẹjọ́ ta ni alábòsí gan ta ni alábòsí
ẹgbọ́n tí àáfà ẹ̀ ń wí ìbéèrè ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta èwo ló mọ́gbọ́n dání nínú rẹ̀ ànábì kọ lẹ́tà sọ́ba abì kan ọmọ lágbára o ànábì ó lé àwọn ẹlẹ́bọ ńgbà tí ọya tí ò lé wọn mọ́ tó ẹgbọ́ kátikàti oníkẹ́nìkan sọ pé láìlà nígbà tó fẹ́ kú eyín wa túmọ̀ wípé gbogbo ayé gbọ́dọ̀ jẹ́ Islam ó máa jẹ́ mùsùlùmí kán lè bá wọ àlùjánnà ẹbẹ́ mi béèrè lọ́wọ́ òun tó sọ̀rọ̀ yẹn ẹ bá mi béèrè lọ́wọ́ rẹ̀ pé bàbá tó bí ànábì Muhammad Abdullahi kí ló dé tóun ò gba Islam tó fi kú níbo ni Abdullahi máa wà ń gbà yẹn ìjọba iná ọ̀run àpáàdì àbí bàbá tó bí Muhammad fúnra lára rẹ̀ kò gba Islam lọ́wọ́ rẹ̀ ẹ wá lọ́kọ lẹ́tà sọ́ba àbí kan ọba àwọn kan jà ní Kaaba tí a ti ní akórísàkó yẹn ta ló sọ fún yín pé bí òrìṣà kan náà kọ́ ló kún tó wà ń bẹ́ẹ̀ dì sí i bóyá ọ̀la àbọ̀túnla òkúta tí wọ́n ń fẹ́ nú ńlá tí wọ́n lọ ńlá ní Mẹ́kà ẹ̀rí image ojú ara obìnrin ni image ojú ara obìnrin ni a wà gbé àlà sìgìdì tí wọ́n gbé wá èmi ò mọ̀ bóyá àlà tí wọ́n níbí ni o àbí tí wọ́n tán lárúbáwá fi hàn wá ẹ wà wo pọ́nrán àlà yẹn náà ẹ mọ̀ wípé yes ẹni yìí fẹ́ràn ìṣekúṣe abájọ tó promise àwọn èèyàn wípé tán bá kú wọn ò ní ìyàwó 72 ní àlùjánnà tiwọn ọpọlọ wa ò ní lọ ayé wa ò ní bàjẹ́ mo ti sọ fún yín wípé tẹ́ ẹ bá ti tọwọ́ ọmọ yín bọ̀sọ pé bá lọ àbọ̀ bọ̀ ẹ mọdún tí ẹ ti ń lọ tọwọ́ bọ ẹlẹ́bọ kìrìsìtẹ́nì ẹlẹ́bọ kiriyó ni wọ́n nǹkankan àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n kìnnìkan igbá bàbá sásùn àlọ́ ti lọ àbọ̀ ti dé báyìí o àbọ̀ ti bọ̀ ẹ̀rí àti sọ̀rọ̀ àwọn tẹ́yìn fún ara yín ń lò tẹ́ ń fà fàkájà láàrin ara yín òun là ń bá yín tún gbé fún ayé àti ẹ̀ tí sọ̀rọ̀ rárá àwa ò tí sọ nǹkan kan rárá àti rárá a kàn ń gbé yẹ̀wò àwọn tí àwọn scholars yín àwọn ọ̀jọ̀gbọ́n yín tí wọ́n ń gbé jáde làwa náà ń gbé yẹ̀wò. Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are what? كلتا يديه يمين. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet ﷺ says, we believe in it and we affirm it without thinking too deeply about this, about the actuality of this attribute. Gbogbo wa láti rí báyìí gbọ́ mi sẹ́yìn mọ̀ yóò sọ́jọ́ lọ ni àwọn tó ní Allah sọ pé bí Ọlọ́run àwọn sì rí nìyẹn ẹ̀yin fi àké kọ́rí ẹni bẹ́ẹ̀ kọ́ mo kí ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ mo kí yín gan o Odùduwà gan ọ̀fà ìjọ Allah lọ àbí ọ̀tán báyìí adẹni bá làmì ìbáwà ẹ mú ẹjẹ àrí tó bá já Allah kan so tí wọ́n ń sọ ń pẹ náà ni àwọn lárúbáwá bá gbé jáde yìí ẹgbẹ́ gbági gan o Ọlọ́run wòye ọdún tó ti wà nù sínà tó wá péré ní onísúnà àsínú sínà ló wà tó ń péré ní àlùsúnà ó ti sínà àbùsọ ń sínà ayé kan paraku nìyí ọmọ lágbára mo gbàdúrà fún yín kọ́ lọ́n yí yín padà kọ́ lọ́n wọnú ọkàn yín kọ́lọ́n fi ọ̀nà òtítọ́ hàn yín Jésù ní ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni ò ní lọ sọ́dọ̀ Ọlọ́run láìsí nípasẹ̀ rẹ̀ àfi bá làmì ìbá wà tí ó bá ti sá làmì tó bá ti jélé yìí ìwọ náà mọ̀ kó o ti sọnù náà yóò dára fún wa títà tó fi pàdé ta ni alábòsí ẹjẹ́ àjọ máa gbé yẹ̀wò. God bless you all in the mighty name of Jesus Christ. Hallelujah. Bàbá tó dùn ọ́ kó ṣépè dáadáa.